tí a bá wò lénìí a rí i pé ogunlọ́gọ̀ èèyàn ni wọ́n fi ara kó owó aláǹtakùn àbí kí wọ́n fi ojú kó owó aláǹtakùn. Ẹlòmíì ojú ayé ni ó ti fara kó owó aláǹtakùn, ẹlòmíì a sì fi ara kó lójú oorun. Tó bá wá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiyín, àpẹẹrẹ ni àtojú ayé àtojú oorun gbogbo rẹ̀ náà ló ní ìtumọ̀. Ẹ wá jẹ́ ká farabalẹ̀ gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa rẹ̀ lọ́jọ́ tèní. Mò ń bọ̀ mí tí dé, ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ohun ìfẹ́ SOMIDA TV, àwa làgbà. Àní òwú aláǹtakùn kò lágbára láti lè di igi, òwú aláǹtakùn lágbára láti lè di ẹrù. Ṣùgbọ́n tí wọ́n bá fi òwú aláǹtakùn di ọmọ ènìyàn, títí ayé kò ní bọ́ nínú rẹ̀, títí ayérayé kò ní já nínú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni aláǹtakùn ayé ti takù dínà mọ́ ẹlẹ́dàá rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọléèwé àbí ọmọ ẹ̀kọ́ṣẹ́ náà ló wà tí ọpọlọ rẹ̀ sì ti dọ̀tà, tó sì já sí wípé òwú aláǹtakùn ni wọ́n fi bo ọpọlọ rẹ̀ mọ́lẹ̀. Ìbà àgbà, ìwọ bọ̀dá mi, ìwọ àǹtí mi tó ń gbọ́ mi, ṣé ibi tó yẹ kẹ́ ẹ wà náà lẹ́wà yìí? Ìbéèrè ni o. Gbogbo owó tó yẹ kẹ́ ẹ fi ṣeun rere náà lẹ ti ná dànù tán. Ẹ wá ń ṣiṣẹ́ bí erin, ẹ̀ ń jẹ̀jẹ̀ ìlérí. Gbogbo àwọn ibi tó ti yẹ kẹ́ ẹ rí owó gidi gbà, àwọn owó oúnjẹ lásán lẹ́kàn ń rí gbà níbẹ̀. Ẹ sì ṣàwárí ara yín. Aláǹtakùn ayé a máa takùn bọ àrísìkí ènìyàn. Ẹ ṣọ́ra kẹ́ mọ́ bá wáyé lásán, kí ẹ sì máa rántí pé Ọlọ́run ò dá yín lásán. Ẹ̀yin ni kí ẹ mọ́ dúró torí ayé gan ò dúró lásán. Ẹ wá jẹ́ ká gbọ́ àlàyé àti ìtumọ̀ béèyàn bá fi ara kó owó aláǹtakùn àbí kéèyàn fi ojú kó owó aláǹtakùn. Ẹ bá ń wá tákàdá àti gègé kọ̀wé, ilé ẹ̀kọ́ tún yá lọ́jọ́ tèní. Ohun ìfẹ́ SOMIDA TV, àwa làgbà. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV tá a wà yìí, ọdún ni mi kì í ṣàìmọ̀ fólókó yín Muhammadu Akóredé Babakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń fọkàn bá wa bọ̀ lórí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn-ún àti orí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV tá a wà yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àjọṣepọ̀ wa ò ní bàjẹ́. Gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń pè wá, tẹ́ ń tọ́ wa sọ́nà, ẹ̀yin tẹ́ ń pè wá, tẹ́ ń ṣàdúrà fún wa, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ má gbàgbé láti mọ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa, tẹ́ ń wò wá báyìí, tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ bá wo ibi pupa tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí, tó bá tó kò ní pupa, ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa nù, ẹ bá wa tẹ̀ kó di funfun. Ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Kẹ́sì mọ́ gbàgbé àárẹ̀ tí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín o. Ẹ ràn wá lọ́wọ́ lórí ìkànnì yìí. Ẹ fi ọwọ́ ọlá yín pa wá lára lórí ìkànnì yìí, kẹ́ ẹ lè mọ gbádùn wa jù báyìí lọ. Bóyá ẹ bá fẹ́ gbé ìrànlọ́wọ́ fún wa lórí ètò yìí náà ni, ẹ bá Ohun Ìfẹ́ SOMIDA sọ̀rọ̀ lórí nọ́mbà àtẹ̀wò lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ohun Ìfẹ́ SOMIDA TV, àwa ni bàbá. Àlàyé kéèyàn fi ojú àbí ara kó owó aláǹtakùn, òun la fẹ́ mẹ́nu bàbá yìí. Àkọ́kọ́ náà, wọ́n ní tí ẹ̀yin méjì àbẹ́yìn mẹ́ta bá ń lọ lọ́nà, tí ìwọ nìkan sì fi ara kó owó aláǹtakùn àbí o fojú kó owó aláǹtakùn nínú gbogbo ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta àbí mẹ́rin tẹ́ ń lọ lọ́nà yìí, ó léwu púpọ̀ fún ẹ. Àpẹẹrẹ burúkú sì ní pẹ̀lú. Ìjákulẹ̀ ni mọ́ fà sáyé ènìyàn, bóyá ìjákulẹ̀ lórí ọkọ àbí ìjákulẹ̀ lórí aya àbí ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kì í rí àánú gbà. Tí wọ́n bá ṣàdéhùn owó fún yín pé tó bá di ọjọ́ báyìí ń fi owó báyìí ránṣẹ́ sí ẹ, tí ọjọ́ yẹn bá lọ pé kò ní rí owó ọ̀hún gbà, yóò bá ìjákulẹ̀ pàdé níbẹ̀. Tó bá lọ débi tí wọ́n ti ń pín oore àbí níbi tí wọ́n ti ń pín iṣẹ́,
àbí níbi tí wọ́n ti ń pín àánú, ìyẹn ibi tí wọ́n ti ń ṣàánú ènìyàn, tí wọ́n bá ń pín bọ̀, tí wọ́n ń pín bọ̀ tó bá kù dẹ̀dẹ̀ kó kan ẹni tọ̀hún, wọ́n lè dá a dúró àbí kí wọ́n sọ yín pé ó ti tán. Tó bá wá rí bẹ́ẹ̀, ìṣe ni kó tọ̀ àwọn àgbà lọ kí wọ́n wẹ òṣì àti ìjákulẹ̀ kúrò lára rẹ̀ kó lè rọ́nà lọ. Ohun ìfẹ́ SOMIDA TV, àṣà wa, èdè wa. Èyí tí mo tún fẹ́ mẹ́nubà fún yín lórí ètò òun ni pé wọ́n ní tí ènìyàn bá jókòó jẹ́jẹ́ ara rẹ̀, tí aláǹtakò yìí bá ń ta okùn bọ̀wọ́ ọ̀dọ̀ rẹ̀, kódà gan ìgbà tó ta okùn yìí dé ọ̀dọ̀ rẹ̀, ó tún fi etí aṣọ rẹ̀ ó tún fi ṣe òpó fún òwú tí ń ta yìí. Wọ́n ní àpẹẹrẹ rere ni eléyìí fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀. Wọ́n ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ìrìn àjò kan yóò yọjú sí i láìpẹ́. Wọ́n ní kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó kún fún àdúrà kí ìrìn àjò ọ̀hún kó lè já sí rere fún un. Wọ́n ní kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó kún fún àdúrà kí ọmọ aráyé kó má bàa da ìrìn àjò ọ̀hún rú mọ́ ọ lọ́wọ́. Kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó kún fún àdúrà gidigidi gan. Gbogbo àwa náà tí jàǹkárìwọ̀ àwọn Owu Alantaku máa ń wà nínú ilé wa. Ẹ jẹ́ káwa náà ká tó kẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká tó gbọ́ èyí tí mo tún fẹ́ sọ yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún kí n mú mi díẹ̀ náà. Ẹ máa bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ohun ìfẹ́ SOMIDA TV, àwa làgbà. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ohun ìfẹ́ SOMIDA TV. Àkọ́kọ́ náà, wọ́n ní kò dára kí jàǹkárìwọ̀ kó máa wà nínú ilé wa, bóyá ní yàrá àgbàlejò yín ni, àbí nínú yàrá tẹ́ ẹ máa ń sùn, àbí nílé ìdáná yín, àbí nínú kọ́ńbọ́ọ̀dù yín. Wọ́n ní tẹ́ ẹ bá rí i pé aláǹtakò ta àwọn oko rẹ̀ sí àwọn ààyè yìí, wọ́n ní kò dára, ìṣe ni kẹ́ ẹ gbọ̀n wọ́n nù. Gbígbọ̀n wọ́n nù yìí la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Wọ́n ní ká ṣọ́ra fún àwọn nǹkan tá a fẹ́ mọ fi gbọ̀n àwọn jàǹkárìwọ̀ yìí nù. Pàápàá jùlọ àwa tó ṣe ń pé ìgbálẹ̀ la máa ń mú tá a fi máa ń gbọ̀n àwọn jàǹkárìwọ̀ yìí nínú ilé wa. Wọ́n ní ká ṣọ́ra gidi gan. Torí pé ìgbálẹ̀ tá a fi gbọ̀n àwọn jàǹkárìwọ̀ yìí, wọ́n ní a gbọ́dọ̀ tó fi gbá inú ilé wa mọ́. Lẹ́yìn tá a ti fi gbọ̀n àwọn jàǹkárìwọ̀ yìí nù tán, wọ́n ní ìgbálẹ̀ yìí ká sọ́nù ni àbí ká dáná sun ìgbálẹ̀ yìí. Kò dára ká tún mọ fi gbálẹ̀ inú ilé wa mọ́. Àwọn inú ilé kan sì wà tó ṣe ń pé wọ́n máa ń ra àwọn ìgbálẹ̀ tán fi ń gbọ̀n àwọn jàǹkárìwọ̀ yìí lọ́tọ̀ ni. Ìgbálẹ̀ tán fi máa ń gbọ̀n nù wọ́n máa ń rà á lọ́tọ̀ ni. Wọ́n ní ẹ dákun àwọn ìgbálẹ̀ wọ̀nyí tẹ́ ẹ bá ti fi gbọ̀n wọ́n nù tán, ẹ máa gbé e pamọ́. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn ọmọ yín tí wọn ò rídìí nǹkan kan, wọ́n lè mú ìgbálẹ̀ yìí kán tún máa fi gbálẹ̀ nù ilé yín. Ó sì léwu púpọ̀. Wọ́n ní tẹ́ ẹ bá tún fi àwọn ìgbálẹ̀ yìí tẹ́ ẹ tún fi ń gbálẹ̀ nù ilé yín, wọ́n ní òṣì, ìyà, ìjákulẹ̀, gbèsè gbogbo rẹ̀ ní máa ń fà wọnú ilé ọ̀hún. Ẹ jẹ́ á ṣọ́ra gidigidi gan ká máa ṣàkíyèsí àwọn nǹkan tá a fi máa ń gbọ̀n jàǹkárìwọ̀ nù yìí. Gbogbo àwa náà tá a máa ń rí aláǹtakò lójú oorun, ẹ jẹ́ káwa náà tó farabalẹ̀ ká gbọ́ àlàyé díẹ̀ ní ṣókí nípa rẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún, mò ń padà bọ̀ sórí ètò. Ohun ìfẹ́ SOMIDA TV, àwa ni bàbá. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ohun ìfẹ́ SOMIDA TV. Ìwọ tó máa ń rí Owu Alantaku lójú oorun tó o bá sùn, wọ́n ní ìdè ní fún ọ. Mo wá ń gbàdúrà fún gbogbo àwa tá à ń gbọ́ ètò yìí lọ́jọ́ tèní. Gbogbo ibi tí ọmọ aráyé dè wá mọ́, kídè ọ̀hún máa já báyìí. Gbogbo ibi tí wọ́n dè àwọn ọmọ wa mọ́, kídè ọ̀hún máa já báyìí. Ọlá agbára Ọlọ́run ọba ayọ̀kan ṣoṣo. Ṣùgbọ́n wọ́n ní kí ìwọ gan lára kó o fura sí ara rẹ̀. Torí àpẹẹrẹ tó fi ń rí aláǹtakù lójú oorun yìí, ìwọ gan ní àṣírí ìkọ̀kọ̀ kan tó ń gbé pamọ́ ni. Wọ́n ní bíra rẹ lérè ń pé àwọn ìrìn olórin nínú ayé rẹ̀ tó ní kọ́lọ́fín nínú. Bíra rẹ lérè. Wọ́n ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó lẹ́bọ lẹ́rù. Ìdí rèé tó fi ń rí aláǹtakù tó fi ń dínà mọ́ lójú oorun. Àfi kó o ṣàtúnṣe kí ìdè ọ̀hún lè já níbi tí wọ́n dè ẹ́ mọ́. Gbogbo ẹ̀yin ọlọ́kàn dúdú tí orí ẹnìkejì máa ń bí yín nínú. Ọ̀rọ̀ la gbọ́ yìí, ẹ já ṣàtúnṣe ọkàn wa. Torí inú ọkàn ni gbogbo nǹkan ti máa ń wá. Ẹ̀dá tí Ọlọ́run bá dá aláǹtakù kì í ṣe ẹ̀dá kan tó níkàánú.
kì í ṣe ẹ̀dá kan tí máa ń ṣe aburú fún yàn ṣùgbọ́n ayé ló kẹ́ṣin lóró ayé ní gbára aláǹtakù fi ṣebi fọ́mọ ènìyàn ẹlòmíì á dé ṣọ́ọ̀bù rẹ̀ láàárọ̀ kùtùkùtù yóò sì ti bá tí aláǹtakù yóò ti takùn sí gbogbo àwọn ọjà rẹ̀ ha ò ṣe wá rìn kúrìn ẹsẹ̀ rẹ̀ kó o lè bọ́ nínú ìjákulẹ̀ ẹlòmíì ibi tí gbogbo èèyàn ti ń gbà lọ tí wọ́n ń gbà bọ̀ òun yóò sì wá gbabẹ̀ tí aláǹtakù yóò sì kọ́ ọ lójú ha ò ṣe wá ìrìnkúrìn ẹsẹ̀ rẹ̀ ò ṣe kún fún àdúrà kí omi ìjákulẹ̀ má bàa gbé ẹ lọ ẹja sáré ká má bàa wálé ayé lásán ká sì máa rántí pé ọlọ́run ò dá wa lásán àwa ni ká má dúró torí ayé gan ò dúró lásán àbọ̀rọ̀ lásán fọmọlúàbí bó bá dénú rẹ̀ á dòdìdì. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. Ẹ wò ó mo mọ̀ pé ẹ ti rí ẹ̀kọ́ kan sí ìkejì kọ́ nínú ètò ti ọjọ́ tèní ẹ bá wa fi ránṣẹ́ sí àwọn ọmọ yín ní ìlú òkèrè ẹ bá wa fi ránṣẹ́ sí àwọn ọkọ yín ní ìlú òkèrè ẹ bá wa fi ránṣẹ́ sí àwọn aya yín ní ìlú òkèrè àwọn mọ̀lẹ́bí yín ẹ bá wa fi ránṣẹ́ sí wọn kí wọ́n bá lè mọ̀ yí pé ayé ń bẹ nínú ayé kí wọ́n bá lè mọ̀ yí pé ayé ò dúró lásán àwọn gan ò gbọ́dọ̀ dúró lásán kí wọ́n lè gbé bọ́dì lásìkò tó yẹ kí wọ́n gbé bọ́dì. Ẹ wò ó tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò kẹ́ ẹ sì mọ́ gbàgbé yìí à ń retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín o ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí kẹ́ ẹ lè mọ gbádùn wa jù báyìí lọ bóyá ẹ bá fẹ́ gbé ìrànlọ́wọ́ tí ń fún wa lórí ètò yìí náà ni ẹ bá Ohun Ìfẹ́ SOMIDA sọ̀rọ̀ lórí nọ́mbà àtẹ̀wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 ẹ ṣeun púpọ̀. Ohun Ìfẹ́ SOMIDA TV àwa ni bàbá. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdàró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mímọ́ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o Muhammadu akóde wa kórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ #1 máyégún gbogbo sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tarùn ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa ń pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. Ohun Ìfẹ́ SOMIDA TV àwa làgbà.